وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضى وإذا رضيت حتى كانت ملء ما في علمك وزنته وعددا وحتى تعلمني أسرار حكمتك وتفهمني جوامد كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بحفظ إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بهما بجاه ذاتك المقدسة اللهم آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. kí ló dùn bí ó kọ Ọlọ́run. kí ló dùn bí ó kọ Ọlọ́run. tala lè pè tí ó dá wa lóhùn bí Ọlọ́run. tala lè pè tí ó dá wa lóhùn bí Ọlọ́run. kò sí. èsì. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ntọ́tọ́lọ́ ń fẹ́ mú wàhálà kú lórílẹ̀ ayé. lórílẹ̀ ayé. òun náà ló mú bisimilahi rahman rahim wá. Allahu akbar. àfẹni tí o bá lè fi bẹ Ọlọ́run ló kù. àfẹni tí o bá lè fi bẹ Ọlọ́run ọba ló kù. òun wá final solution ti ń ṣe ọ́. bisimilahi rahman rahim ó ti kà. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم. adúgbò fún Ọlọ́run. alhamdulillah. kí ló dé adúgbò. alhamdulillah. الرحمن الرحيم مالك يوم الدين. الرحمن الرحيم مالك يوم الدين. الرحمن الرحيم مالك يوم الدين. ọba aláàánú. ọba aláàánú. tó ẹgbẹ́ tí ì bá ṣàánú rẹ̀. tí ì bá ṣe àánú rẹ̀. tíra kan ní máa tàràkà aláàzáhárì hàmín dábà. ìbá ti ṣẹ́ ẹnìkan kù lórílẹ̀ ayé. ìbá ti ṣẹ́ ẹnìkan kù lórílẹ̀ ayé. níbi tá a ṣe tí ò bá mu dé ìbá pa ayé rẹ yányán ni. níbi tá a kọjá ìwà dé ìbá pa ayé rẹ yányán ni. ó dáa fún àfa.
tá a kọjá àlà tá a kà sí dé. jẹ̀mọ́ èyàn ó sì láyà lásìkò tẹ́ ní sáfúlélá yóò sì tan ẹ̀rọ ní mọ́sálásí. La ilaha illallah. ẹni tí ń gbé kámọ̀ yóò sì dàrú mọ́ lọ́wọ́. ní ìrun tí ò tó ìṣẹ́jú mẹ́wàá. yóò sì tan ẹ̀rọ létí mọ́sálásí. ó la ilaha illallah. ẹ jọ̀ọ́ ṣé mo lè béèrè ọ̀rọ̀ kan. ẹni tí ń tan ẹ̀rọ létí mọ́sálásí yìí. bàbá wa àgbà alátàdá ẹni kó lọ sí etí magistrate court. bàdájọ́ bá jókòó tán. tẹni court tádájọ́ wọlé adájọ́ wọlé ẹni kó tan ẹ̀rọ bó ṣe tẹ̀ nígbà tí wọ́n pè Ọlọ́run. Allahu Akbar. bó bá tó bẹ́ẹ̀. ẹ wú àrífín gidi. lásìkò téèyàn fẹ́ gbé ìrun dúró. àwọn tí ń rí Ọlọ́run fi hàn rìkọ́dù ọ̀rọ̀ yìí. àwọn recording studios àwọn náà wà ńbẹ̀. wọ́n tó speaker jọba ẹ̀. lásìkò tó bá ti ní Allahu Akbar ashhadu an la ilaha illallah wọ́n sì fi orin sí. La ilaha illallah. bí bá ṣe sùúrù Ọlọ́run. ariwo sì bo spíkà mọ́sálásí mọ́lẹ̀ ẹ̀ sì ní gbọ́gbà tí ń rúkú mọ́ àkàn rúkú àkàn òfurufú kalẹ̀ lọ́wọ́ àkàn mọ̀ kábàárà àkàn ní kíni ẹ̀ ń ṣe lọ́wọ́. ẹ̀yin náà ń gbọ́ tafsir ẹ̀yin ẹlẹ́rọ. ẹ̀ ń gbọ́. ẹ̀yin ní studio ẹ̀yin náà ń gbọ́. ẹ má torí pé ẹ̀ ń wá owó kẹ́ lọ kọlu Ọlọ́run Ọba. ẹ̀yin méjèèjì over to you ẹ bá àdírẹ́sì ẹ̀ lásùbà. alhamdulillahi rabbil alamin. ìwọ wàá rí ẹ̀rọ lọ́ntì ẹ̀ àfàsìkò ásámú. ìwọ náà sì ní mùsùlùmí ni ọ́. a sì ń lọ létí court wọ́n ní dákẹ́lù àtàríwó. kódà bẹ́ẹ̀ bá rìn jù ní court ibẹ̀ ni ó gbàdé wọn. Allahu Akbar. ẹ wà níwájú èèyàn. ẹ paramọ́. ẹ wá déwájú Ọlọ́run ẹ wá ń ṣe yẹ́sàyẹ́sà. Allahu Akbar. ẹlòmíì ó wà lórí irun fóònù ló sì máa ríngì yóò tán ẹ ló ń kírun lọ. lórí irun. yóò tún gbé tó bá yá arọ́lọ́hùn dá lóhùn. Ar-Rahman Ar-Rahim. Ar-Rahman Ar-Rahim. ẹ bá mi wí. Ar-Rahman Ar-Rahim. ǹjẹ́ yẹ kí yóò fẹ́ máa lọ ẹ̀rọ. kó wá létí mọ́sálásí lòun ó gba ìsọ̀ sí. Allahu Akbar. ẹ tẹ̀lé mi ní. Naam. ẹ̀yin ẹlẹ́rọ náà wà ní tafsiri. ẹ̀bẹ̀ ní tafsiri. nílé náwó kọ́lẹ́rọ ni ọ́ ni. bẹ́ẹ̀ni. ǹjẹ́ bẹ́ẹ̀ ṣe ń da mùmínì láàmú yìí. tẹ́ ẹ torí owó. tẹ́ ẹ rí Ọlọ́run mọ́. Ọba mọ́. Ọlọ́run sì yẹ̀yẹ́ owó máa la ó ní alimalu máa lì. ó lè mi mo lówó. èmi mo ní owó. Imam mi. Abqakumullah. liya dunya wa ma fiha jami'an. bàbá àgàbọ̀ lò yá yìí. liyal malakutu fatilubuni tajidini. Ọlọ́run ní ayé tẹ̀ ń lé ká. tẹ́ fi bùkátà mi mọ́. liya dunya wa ma fiha jami'an. ẹ̀yin àfàkìlẹ̀ tẹ̀ wí. liyal malakutu fatilubuni tajidini. ẹ dẹ́kun ń bá a kí jàmá.
ọ̀rọ̀ ẹlẹ́rọ yẹn mọ̀jà fipamọ́ ẹja sọ kó lójútùú. ẹja sọ kó lójútùú. للدنيا وما فيها جميعا لي الملكوت فاطلبني تجدني لي الملكوت فاطلبني تجدني لي الدنيا وما فيها جميعا. Ọlọ́run mo ní ayé. Mo ní ayé. Ẹ sì pé Allahu Akbar. Allahu Akbar. Ẹ̀yin méjì ní ẹ̀sìn la. Ẹ̀yin méjì ẹ ní ẹ̀sìn la. Arọ alága àwọn ẹlẹ́rọ. Arọ wọn. Wọn ò jáwọn èèyàn ó retí gbọ́rùn mọ́. Wọn ò jẹ́ káwọn èèyàn ó retí gbọ́rùn mọ́. Ẹ jọ̀ọ́ ẹ má jà torí pé a fẹ́ jẹun ká lọ kọrọ lọ́wọ́ bá tó lóúnjẹ. Allahu Akbar. Àsìkò sáfù ẹ̀rọ sì dáhùn gán. Àrò sì máa ní gbogbo èèyàn. Àrò sì máa ní gbogbo èèyàn. Kódà. Liya dunya wa ma fiha jami'an. Ìrun ìṣẹ́jú mélòó? Ìrun ìṣẹ́jú mélòó? Àtàwọn studios agboolé. Wọ́n wá yín pa. Wọ́n yín pa yányá. Wọ́n wọ́n pílẹ̀ ọmọ fàdárọ̀ rí. Àsìkò tí wọ́n bá pé kò kára lu àlá lẹ́gbọ̀n ìgboro dàrú o. Ìrun kan dojúrú ni. Allahu Akbar. Ẹ bá sọ̀rọ̀. Ọ̀làpá níjọba bá a fọ̀rọ̀ lọ yín alábòsí ni. Alábòsí ni. Kálukú ní ń ṣe tiẹ̀ kóńkó jabele àṣà rẹ̀ lẹ́ ń dá fún wa ẹ̀yin ìjọba màkàrúrù òun náà lẹ́gbẹ́ tẹ́ sọ̀kalẹ̀ láyọ̀. Allahu Akbar. mo lẹ́ ti gúnlẹ̀ láyọ̀ ẹ̀yin alábòsí. La darra wala dirar. àrẹ́bìnrin àgbọ̀dọ̀ fara nira wa. Àgbọ̀dọ̀ fi ara nira wa. Kódà tí ìbá ṣe àsìkò oorun. Akọ̀kẹ́ yìí ó gbé microphone kó máa disturb ará àdúgbò. Akọ̀ tó lásìkò náà kan bẹ tára ń ní lọ́wọ́. Ẹ fara ní àwọn èèyàn. Lọ́sàn-án gan tí àwẹ̀ ń gbu àwọn èèyàn lọ́wọ́ ẹ̀ ní play Kùránì ẹ̀ play wáàsí ẹ wà lọ mú sáǹdì tí ò dáa tó lè ba yí àwọn èèyàn jẹ́ lẹ́ẹ̀ máa play nínú àwẹ̀ mùsùlùmí wo lè wá jẹ́ ńgbà náà. Kẹ́lẹ̀ mọ̀ pé àwọn táwọn bú pé wọn ò lẹ́sìn wọ́n ní májẹ̀mú. Tẹ́yìn bá ń ṣe wáàsí lọ́wọ́ tẹ́yìn kírísítẹ́nì bá ń wọ́de tí a bá fẹ́ débi tí wáàsí wà wọ́n á sọ̀rọ̀ báyìí fáwọn ẹ̀tẹ̀ ń lu báńdì wọn. Discipline wà wọ́n sì pàlù wọ́n wà wọ kọjá wọ́ọ́rọ́. Ẹni tí ń kọrin náà ó dákẹ́. Bẹ́ẹ̀ bá ń gbọ́ báńgà lẹ́yìn mọ́gíríbì ẹ lé ọmọ mú dáadáa ọmọ aláàjì lẹ́bàá ń bẹ̀. Ẹ lè bá Johnson kó wá yin báńgà ní mọ́sálásí. Bẹ́ẹ̀ni ọmọ tán ṣe ń tiẹ̀. Lásìkò tí ń rúkú báyìí yóò kàn ju báńgà ni. Tí ẹ bá náà wo ni a mú Ọlọ́run kéré jù ọmọ tí ẹ kó níjọ́ mẹ́jọ ni. Allahu Akbar. Liya dunya wa ma fiha jami'an. Mo ń travel njẹ́ òní nìkan bá kó kakí bọ̀rùn bó ti lóun kó bọ̀rùn ló bá ní kọ́kọ́ wọ́n dúró ìkejì wa ní orí ìmáàmù àgbà ni wá wo àyà rẹ̀ ó wá jẹ́ Paul. Ó ní àwọn òjíṣẹ́ Ọlọ́run. Ó fẹ́ k'Ọlọ́run ó bọ́ ọjà. Àwọn ọmọ ń pọ̀n tí a lé ní. Ṣé wọ́n rí tiẹ̀ fi hàn ẹja yà lọ́bẹ̀ lónìí? Ẹ̀yin lẹ́ fẹ́ rí àáfà àtẹ́ni ẹ̀pẹ́ méjì ni a fẹ́ rí àáfà. Àwọn lọ bá bàbá nínú Olúwa nílé ni. Ó sì lè wo kéré tó dádì náà mọ̀ pé. Líyà ọmọ mi. Liya dunya wa ma fiha jami'an. Bẹ́ẹ̀ sì bá mi ké ń dùn mí. Liyal malakutu fatilubuni tajidini.
ọlọ́lẹ́yìn mo láyé. ọlọ́lẹ́yìn mo láyé. ẹ ti gbọ́n méjì tí mo dákọ̀. àwọn tí wọ́n ń lọ ẹ̀rọ. àwọn tí wọ́n ń lọ ẹ̀rọ. kàn mọ́ lọ lásìkò òrùn mọ́. kàn mọ́ lọ lásìkò. wọ́n ti máa fèsì pé kí ni ká máa jẹ ńdọ́tọ̀ tí ń lọ kí lọ rí jẹ. àbí. sọ yóò jẹgbẹ́ rẹ lọ ni. sọ yóò jẹgbẹ́ rẹ lọ ni. ẹ̀yin ò mọ̀ ni ẹni pé kí ni. pé kí ni. iṣẹ́ kọ́ lówó. iṣẹ́ kọ́ lówó. àlùbáríkà lówó. àlùbáríkà ni owó. liya duniya. wọ́n fẹ́ lọ ata. wọ́n fẹ́ lọ ata. ata 50 naira wa so. 30 naira. ata 30 naira. ọ̀ sì jẹ́ wọn rírun kí. man taraka shay'an fil harami nalahu fil halal. anabi ló sọ bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. ẹ tó bá rọ́jú ju nǹkan kan lẹ̀. tó rọ́jú jù lẹ̀. lọ́nà èèwọ̀. lọ́nà èèwọ̀. ọlọ́run fún lọ́nà aláàlì. ọlọ́run fún lọ́nà aláàlì. tó o bá lè bùn ọlọ́run ní ìṣẹ́jú mẹ́wàá tó fi gbọ́ sálámù aleykum wa rahmatulah tó o lè bùn ọlọ́run wàlúwàríkà tó o di kílò tó sú. àtẹ̀yìn tẹ ẹ̀yin recording studios kí lẹ̀ ń rìkọ́dù. kí lẹ̀ ń rìkọ́dù. tẹ́ ẹ̀ wá jẹun onírun kí mọ́ṣáláṣí mọ́. ó yẹ kófin ó lè wà á níjọba. irú kankan tí irúgbà kán. ó yẹ ká lọ rìpọ́ọ̀tù ni báyìí o wọn ò jẹ́ àrírun kí ní wákàtí báyìí ẹ bá fún lófin kódà tẹ bá rẹ́ǹtì ilé ẹ̀kọ́ tó síbí ẹ̀ jẹ́ ìmòfin wọ̀nyí. fúláàtì sí fúláàtì tó wá fẹ́ gbọ́ orin tiẹ̀ spíkà rẹ̀ gbọ́dọ̀ jáde dé fúláàtì kejì tí bá ti ń di lọ́wọ́ báyìí yóò kàn lọ pe ọlọ́pàá ni ẹ bá ń bí torí àgbálẹ̀ papọ̀ kò jẹ́ ń sùn wọ́n sì mú ọ ó níbi tó lè yín nǹkan sókè mọ́ tó fi ní jẹ̀bi èmi lọ ń gbọ́ ní yàrá rẹ̀ àgànná fi wá mí tìtìtìtìtì liya duniya wa ma fiha jami'an liya limalakutu fatilu buni tajidini. ẹ̀kẹta tí ò bá mú. ẹlẹ́ẹ̀kẹta tí ò bá mú. ẹ kọjú síbí. ẹlẹ́ẹ̀kẹta tí ò bá mú. kò bá mú. bá mú. àmọ́ àti ṣíṣe. ẹ̀ka tí mo fẹ́ sọ àṣìṣe. òun ni ká fi ṣọ́ọ̀bù ilé ìtajà ká fi yí mọ́ṣáláṣí kó kò bá mú. gbogbo ẹni tó bá ní ṣọ́ọ̀bù náà fi yí káàbà kó àwa náà ò jiyàn alájí tààrà ni mí. ẹ rí i pé wọn ò kọ́ mára mọ́ṣáláṣí. ó jìnnà sára mọ́ṣáláṣí tẹ́ bá dé káàbà rí. ó jìnnà mọ́ṣáláṣí dá dúró. gbogbo ṣọ́ọ̀bù tá a kọ́ mára mọ́ṣáláṣí obìnrin ò rẹ̀ ń tiẹ̀ ọmọge ò rẹ̀ ń tiẹ̀ tí bá ń ṣe píríọ̀dù lọ́wọ́ sí ò ní wọ ṣọ́ọ̀bù rẹ̀. yóò wọ́ sọ. tó bá dásìkò oorun àkọ́mọ̀ kírun lọ àkóso máa ṣèṣe ara wọn níbi àtìsíbò ń gbà sọ̀run ni ọkùnrin wa kì í tán bọ̀ níta ṣọ́ọ̀bù tí a pa apá kan dé kí lè mọ̀ tí a ń ṣe nínú rẹ̀ wọ́n sì fi ẹrù di apá kejì lérí ẹni tí a bá rù di òkè. ṣọ́ọ̀bù etí mọ́sálásí wọ́n gbọ́dọ̀ máa close ní aago 4 ilé gbọ́dọ̀ ṣúbà wọn torí wọ́n hùwà àbàjẹ́ nínú ẹ̀. ẹlòmíì ò mọ fa sìgá létí rẹ̀ olùgbà ṣọ́ọ̀bù rẹ̀ ẹlòmíì ò mọ mugbó. liya duniya wa ma fiha jami'an. tí o bá ṣe wàá ta nǹkan létí mọ́sálásí ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó bá ìsìlámù mu. ìwọ̀rọ̀ jẹ́ nǹkan ẹ̀sìn. ẹlòmíì tó tu àtẹ rẹ́gà ń bẹ lábẹ́ rẹ o. bẹ́ẹ̀ni àti sìgá ńlá. sìgá ńlá ń bẹ lábẹ́ rẹ o. ẹ sì máa wúlò kíkó bọ́ǹfìtà níta àwọn ọmọ rẹ àwọn ọmọ tó nọ́ọ̀sì dàgbà aago 9 lẹ wọn ò dé màmá sí kìnìún yẹn wà ńlẹ̀ wọ́n tẹ̀sẹ̀ mọ́lẹ̀ pì í. ó ti yé wọn náà. ó ti yé wọn bí bá ń ta kóòkì tẹ́ pé kóòkì ní ń ta ó ti fi ọtí sínú rẹ̀ bẹ́ẹ̀ báyìí lè gba kóòkì mu yóò sì èrè já títì ni. mo yán yìí o jàmá mo sọ ntọ́lọ̀ ràn mí lórí ẹ̀ náà. liya duniya. akí anabi Muhammad. wa ma fiha jami'an. àwọn ọ̀rẹ́ anabi ò tí ì dé ni. liya limalakutu
فاطلبني تجدني. bàbá wọn ló fà. bàbá mi wá sí gbogbo ẹ̀ náà wò bá bí mo ṣe lọ Ìjẹ̀bú Òde lánàá bàbá tẹ̀lé mi débẹ̀ bí mo ṣe ń lọ gbẹ́sà nísìn wọ́n ti dúró dè mí lọ torí kíni gbogbo ẹ̀dá tó bá ní nǹkan tí ò mójútó nǹkan náà ó bàjẹ́ mọ́ lọ́wọ́. Allahu Akbar. gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lọ́fà ní bàbá mọ́ wọ́n rọ balẹ̀ jẹ́ wọ́n fẹ́ dé. لي الدنيا وما ọ̀rì rẹ̀ wò bí ìran. فيها جميعا. bàbá wa ọba alátọ̀dá ọlọ́run bá mójútó yín. Àmín. bàbá wa fàájì ẹ̀ nípa rẹ̀. Àmín. bàbá wa chief esa ọjọmọsà ọbalógun asálọ́fà ọlọ́run bá mójútó yín. Àmín. gbogbo òjè gbogbo agbègbè akínyìn chief of staff ẹkùsẹ́ àtìgbàkejì wọn ọlọ́run bá mójútó yín. Àmín. ẹ bàbá náà ibi ọkọ àwọn ti gbogbo jẹmọ ọlọ́run kó mójútó wa. Àmín. àwọn àfa wa bá mójútó lé wọn bá kẹ́ wọn. àwọn òbí wa bá kẹ́ wọn àwọn tó wà láyé má jẹ́ wọn dààmú. níbi abákéwúdé. ألا تقاتلون قوما نكثوا أيمانهم. ọlọ́run lẹ́yìn mùsùlùmí. ẹ̀yin mùsùlùmí. ẹ̀ sì dáhùn. Naam. kí ló dé kí ló ṣe yín. kí ló ṣe yín. tẹ́lẹ̀ ní bájà bíi tí ẹ fẹ́ bájà kí ló dé tẹ́ ẹ̀ ní lè bájà. kí ló dé tẹ́ ẹ̀ ní lè bájà. àwọn àjọ tó ṣe pé wọ́n ti dàrú nákàtú wọ́n dàrú. àìmánahum. ìbúra tí wọ́n bú pẹ̀lú yín. ìbúra tán bú pẹ̀lú yín. wọ́n ti túká. wọ́n ti túká. wọ́n túká. wọ́n túká. tòótọ́ lẹ́jọ́ búra tòótọ́ lẹ́jọ́ múlẹ̀ pé ẹ̀ ní saburú síra yín wọ́n ti dàrú ìdàrú tí wọ́n dàrú kò sọ̀rọ̀ mọ́ kí wọ́n jìyà lókù. Allahu Akbar. وهموا بإخراج الرسول. ǹjẹ́ wọ́n fi sẹ́mi jù. wọ́n tán fi sẹ́mi jù. bí إخراج الرسول gbogbo agbára tí wọ́n bá ní tí wọ́n fi lé ànábì jáde. tí wọ́n fi lé ànábì bóde. wọ́n fẹ́ overthrow ìjọba ànábì Muhammad. wọ́n fẹ́ gbàjọba rẹ̀. àwọn coup plotters. àwọn adìtẹ̀gbàjọba. àwọn àdìgbò táwọn lè ṣe ni pé kí wọ́n lé ànábì jáde. kí wọ́n lé ànábì jáde. أراد عدو الدين حبس محمد ولكن قضاء الله أمر مؤكد. gbogbo agbára tí wọ́n sà. gbogbo agbára tí wọ́n sà. wọ́n rán nẹ́bì lé jáde. فكدت بالقعود بمكة. bàbá arọ́jò bomi lójú lánàá wọ́n fi ìyà jẹ ànábì jìnnà. فأكدتها. ànábì wa ní lẹ́mìí pé kí ni. بالقعود بمكة. ó lẹ́ pa mí ni n ní kú ní Mẹ́kà. n ní fìlú lẹ̀ fún yín. ẹ kú lẹ́ẹ̀kú. ẹ kú lẹ́ẹ̀kú. ẹ jẹ́ àyà díẹ̀ níbẹ̀ ẹni bí kí ni. bí kí ni. gbogbo oyè tó wò ó jẹ mọ́ fi lé bàbá rẹ lẹ̀. mọ́ fi lé bàbá rẹ lẹ̀. tó bá ti kókò lágbóolé ọ̀dọ́mọ gànfẹ́. ọ̀lẹ́ kọ́lé kọ́ máa lọ ọbẹ̀ máa lọ máa bọ̀ máa lọ máa bọ̀ kálukú náà kọ́lé kó lè sunú rẹ ni àmọ́ bí tí wọ́n forí rẹ sọ́tọ́ fi lálùbáríkà má ti pa tó bá ti pọ̀ ti ayé rẹ pa nù. Allahu Akbar. torí bá ànábì ṣe rí nira tó. ó ṣe rí nira tó. kò kú ní Mẹ́kà. لينشر دين الله فيما تشدد. sọ̀ngbọ́. ọ̀yà wa tún ṣe. oògùn bàbá rẹ ọ̀tún ṣe. ọ̀tún ṣe. mo lọ wí. وقال له مولاه. oògùn bàbá rẹ. اخرج ولا تخف. jẹ́mọ́ ẹ sì dá mi lò. نعم. kí ni. وقال له مولاه. ọmọ mi. اخرج ولا تخف. àwọn àdánẹ́bí láàmú fá. àdánẹ́bí láàmú fá. chief of staff. njọ́ tọ́lọ́wọ́ ni kó bóde. tọ́lọ́wọ́ ni kó bóde. wọ́n tẹ̀ kèfèrí sí orí ibú tó orí ibú ni. Allahu Akbar. àwọn ọkùnrin wọ́n á mú ẹṣin àǹgarùmọ̀. ẹṣin tuntun ẹṣin wọ́n di ẹsẹ̀ kan mọ́ bí.
wọ́n di ẹsẹ̀ kan àwọn ìyá wọn sí méjì láàyè. wọ́n yà wọ́n sí méjì láàyè. àwọn ìyá wọn ní tútù tẹ́mi fi bọ́ lára wọn. tẹ́mi fi bọ́ lára wọn la ilaha illallah. wọ́n bá tún mú obìnrin. wọ́n tún mú obìnrin. ní tí wọ́n ti tìbọn náà fún wákàtí 9. àwọn ti bọ̀ wọn lójú ara. wọ́n ti bọ̀ wọn lójú ara. ayé kèfèrí ò ní dáa. وقال له مولاه اخرج ولا تخاف. Ọlọ́run wà nábì. eré anábì. wọ́n hàn lé mọ̀. wọ́n hàn lé mọ̀. kúrò láàrin wọn. kúrò láàrin wọn fìlúlẹ̀. ولا تخف. ṣùgbọ́n má bẹ̀rù. má bẹ̀rù. mo tẹ̀lé ọ. سيأتيك فتحا بعده فتحمد. صلى الله عليه وسلم سيأتيك فتحا. torí wa ló fi jìyà tó báyìí fa. torí wa ló fi jìyà tó báyìí. بعده فتحمد. yàrá kan tó kàn lé bàbá rẹ ọ sì tún sétí. ọmọ kí ni ká pè ọ́. ọmọ kí ni ká pè ọ́. سيأتيك فتحا بعده فتحمد. ọmọ mi ti ń dàgbà díẹ̀ díẹ̀ wọ́n láti bí pé wáyé tí ẹ̀ máa gbé sáìtì mo ní kẹ́lẹ́ bá a gbélé tèmi náà ni tí má ti fi ti bàbá mi lẹ̀ mo kọ́ yín kẹ́ fi tèmi náà lẹ́nu ẹ jẹ́ mójú ti bàbá mi táyìn náà bá dàgbà ń lè gbẹ̀san lára yẹn nílé dá tèmi náà lẹ̀. سيأتيك فتحا. bẹ́ẹ̀ ni sọ́nà sì bá a ṣe nǹkan síbẹ̀ wọn. بعده فتحمد. gbogbo yìí lẹ ti jẹ̀bi tẹ́ mọ̀. ẹ ti jẹ̀bi tẹ́ mọ̀. níjọ́ tí wọ́n ń kọ ojú orí ẹlòmíì ẹkún ni ẹ fi kọ́. tó ń tẹkún ni. bó ṣe jọ jíwọ̀n tó kàn lọ kọ́ wá yàrá kan kọ́ kàn tẹ́ni sí bàbá rẹ̀ máa sọ lọ́rùn pé ọ̀kàrẹ̀ ẹ̀yìn tiẹ̀ náà ò ní bàjẹ́. wọ́n fẹ́ kọjá fámìlì ọ̀ sí ọwọ́ àṣẹ sí ti ọkọ̀ báyìí ọ̀ èso lóríire. ọ̀ èso lóríire. kàn bá rí onílé yín tí wọ́n ti bí ọ àmọ́jọ́ tí ìyá rẹ̀ ń sunkún yàrá kan ọmọ ìyá tó jẹ́ kí wọ́n tó fún. akànyà lọ́bẹ̀ ni mo sì mọ̀ pé ilẹ̀ ti ń gbìn. ẹ ń rọbí yàrá tí wọ́n fún ọ yàrá kan tó kàn. yàrá kan tó kàn ọ́ ọ sì tún sétí. ọ sì tún sétí. ìwọ á lọ kọ́ duplex kí lọ kọ́. tá a bá ti parí ní di transformer gbogbo náà ní òkú. ibi tí wọ́n ti bí ní transformer yẹn ẹjọ́ rí yín ó pé bó lọ wí jèrè. سيأتيك فتحا. bàbá sọ yìí wọ́n lè yín bì. بعده فتحمد. ẹlẹ́ẹ̀kejì. gbogbo ẹ̀yin ìyá tó ti gbàgbà ti kàn yín lọ́ọ̀dẹ̀ yín ọmọ yín kọ́lé o ọlọ́ọ̀jẹ́ rí bẹ́ẹ̀ lùpẹ́. tẹ́bá ilé fi yàrá yín rẹ́ǹtì ọkọ yín sórí ibú lọ́rùn. ẹ wá máa lò ní gbogbo yín tẹ́ lọ fi yàrá yín rẹ́ǹtì tọ́ bí gbogbo ọmọ inú rẹ̀ sí sódà bá ń kó dọjọ́ alẹ́ kí tí ó dàrú. Allahu Akbar. ẹ wá lẹ́ ń kó lọ létọ́ ọmọ kọ́ àbú yín kẹ́ mọ̀ kó lọ èsì tẹ́ fi oògùn ọkọ yín lẹ̀ ǹjẹ́ ẹ bẹ́ẹ̀ lọ́nkọ́ ọmọ yín ò fẹ́ ru yín lọ́jọ́ alẹ́ kí gbogbo ìyàwó rẹ̀ ó dalé lẹ̀ káyán ọmọ sunú lé yín. pé bẹ́ẹ̀ ti sẹ̀yìn ọkọ yín kí àyàwó ọmọ yín ó sẹ̀yìn ọmọ yín bẹ́ẹ̀. ọkọ̀ ìkìlẹ̀ wa gbọ́ lónìí nítorí ọ̀nì ẹ̀ máa gbọ́ nù nítorí kù lónìí láǹsọ̀ bó lọ wí dé. وهموا بإخراج الرسول. ṣé mo ti ní ọkẹ́ yẹn ni. فأكد طه بالقعود بمكة. wọ́n ti fojú búrẹ́bù ẹ̀. لينشر دين الله فيما تشدد. jẹ̀mọ́ ẹ̀ ní náà. arábìnrin ní kú nínú mọ́kà ẹ máa ní mi la mọ́kà ni mo fẹ́ràn jù ìlú baba ńlá mi nu. ọ fẹ́ràn bíi tí ẹ ti bí ọ̀sẹ̀ bó kọ bẹ́ẹ̀ ni wọ́n ń lò ọmọlé lágbájá pàrọ̀ kọ́lé náà kọ́ sórí ibú. Allahu Akbar. gbogbo yín ẹ lọ tọ́jú orí yín ṣe. ẹjọ́ ṣe é wò. oògùn àwọn kan ni oògùn kan làwọn náà ń là lọ́wọ́ ẹ̀ ọlọ́mọbọ oògùn tí a náà jẹ. Àmín. وقال له مولاه اخرج ولا تخاف.
سيأتيك فتح. a sì kékeré ìyàwó yín lọ́lọ́run yín. bẹ́ẹ̀ni ìyàwó yín lọ́lọ́run yín. ìyàwó tó o fẹ́ tí o lè dójú orí ìjẹ́ ti bí ọ ó ti pọ̀ nítàpọ̀ màálì ní ọ̀nù. Allahu akbar. àní kí la fẹ́ mú bẹ́ẹ̀ àmọ́ ìyá rẹ̀ mẹ́mẹ́ tí ò lọ mú. سيأتيك فتح بعده فتحمد. wá kí n tí mo ní ọ́ kí ní sí. وهموا بإخراج الرسول وهم بدأوكم أول مرة. ọlọ́run tí mo ní ẹ bá jà yìí. ọlọ́run náà tí mo ní kẹ́ bá jà yìí. ohun tí wọ́n panupọ̀ láti ṣe. ohun tí wọ́n panupọ̀ láti ṣe. tó sì wà lẹ́mìí wọn jù. tó ń bẹ lẹ́mìí wọn jù. yìí ti máa mú wọn. àkọlé kan bí wọn. ikhraj rasul láti lé ànábì jáde. láti lé ànábì jáde. ló wà lẹ́mìí wọn. olóńbẹ lẹ́mìí wọn. وهم بدأوكم أول مرة. وهم بدأوكم أول مرة. àwọn tẹ́lẹ̀ fẹ́ bá jà yìí. àwọn tẹ́lẹ̀ fẹ́ bá jà yìí. àwọn ní bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú yín. àwọn ní bẹ̀rẹ̀ lásìgbò. àwọn ní bẹ̀rẹ̀ ká máa jà ká máa para ẹni. awwala marra. nígbà àkọ́kọ́. nígbà àkọ́kọ́. ṣé ìbínú bàbá lọ́wọ́ kí n ṣe báyìí. nígbà àkọ́kọ́. nígbà àkọ́kọ́. àwọn ní bẹ̀rẹ̀ bìlísì pẹ̀lú yín. àwọn bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú yín. kí lẹ̀ ń wò lára wọn. kí lẹ̀ ń wò lára wọn. أتخشونهم. ọlọ́ni abẹ́ máa bẹ̀rù wọn. abẹ́ máa bẹ̀rù wọn. ẹ máa bẹ̀rù wọn wo. ẹ máa bẹ̀rù wọn wo. àti òlọ́lọ́n. àwọn tí wọn ò ní ọlọ́run. فالله أحق أن تخشوه. ọlọ́run ọba. ọlọ́run ọba. Allah. Allah. òun ló tọ́ yányán. òun ló tọ́ yányán. òun ló di túláàsì kẹ́ ẹ bẹ̀rù. òun ló di túláàsì kẹ́ ẹ bẹ̀rù. إن كنتم مؤمنين. bẹ́ẹ̀ bá jẹ́ mú mi ní òdodo lóòótọ́. tẹ́ bá jẹ́ mú mi ní òdodo lóòótọ́. náà. قاتلوهم يعذبهم الله بأيديكم. ọlọ́run ṣe rí ọ̀rọ̀ kan ó lè sọ nígbà 1 million. Allahu akbar. ọlọ́run ní qatiluhum. ẹ bá ń jà. ẹ bá wọn jà. bàbá wa fàájì ẹ wo láti jà àrùn. láti jà àrùn. ọlọ́sàn ń repeat ọ̀rọ̀ yìí ni ó ní ẹ bá ń jà. mo fẹ́ kẹ́ bá àwọn kèfèrí jà. mo mo fẹ́ kẹ́ bá àwọn ẹlẹ́bọ jà. ẹ bá mùnáfìkì jà. ẹ bá wọn jà. يعذبهم الله بأيديكم. ọlọ́run fi ìyà jẹ wọ́n tààrà bí àìdíkùn látọwọ́ yín sì wọ́n ti rí ìyà. látọwọ́ yín ló sì ti rí ìyà. mo ti kún yín lọ́wọ́ ẹ̀yẹ sá dáwọ́lé ẹ̀ ẹ̀ rí i pé wọ́n ṣe ẹ̀sìn. ẹ̀ rí i pé wọ́n ṣe ẹ̀sìn. kí ló lọ́n ṣe fún àmọ́ mi nínú. ń gbọ́n láyà pé ẹ̀yin lẹ́rù kí wọ́n tóbi ẹ̀ kọlù wọn. wọn tó ń pa. tó ń kankan. wọ́n kàn pọ̀ ni. wọ́n kàn pọ̀ ni. tí a bá ti rí n tó lé wọ́n họ. wọ́n họ. ẹ bá wọn jà. ẹ bá wọn jà. àánú ò fẹ́ kú wọn kàn ṣe bá ní. wọ́n kàn ṣe bá ní wọn ò fẹ́ kú. lẹ́bàá ọ̀rọ̀ màkàn ò ní ó fọ́gò ládùúgbò ọ̀la ó fọ́gò ládùúgbò ẹ̀wọ̀n gìrìpá pé yóò tún wá lọ́la. bẹ́ẹ̀ni àtọmọ yẹn lù. ẹni wọn ké lọ́tún ké lósì ẹ̀rí pé yóò họ. yóò họ bẹ́ẹ̀ni ẹ̀rú bà. wá igi tó léso. kan kóbo níbi ó dáa òní ó da lúrú nù ọ̀la ó dògìnù lórí náà ọ̀túnla ó sùn lé kànga ó lẹ́ẹ̀ní pọn mi ẹ wá ní tó yẹ fún jọ mẹ́rin kò jẹ́jẹ́ sàárì wọ́n tún pe ásámù ó dá wàhálà alẹ́ ẹ̀rín òkè ẹ sì láwọn ọ̀dọ́ tán náà rí ipò apá àti òpó ẹsẹ̀ ẹ kàn pín ẹ ní ẹ̀yìn gọ̀jọ́ àbọ̀ máa lè ní ẹ sì wà náà ẹ kíkì ẹ. ọlọ́run forí jẹ́ alájẹ ọ̀pẹ ló yẹrú
Àmín. àwọn ẹ̀gbọ́n ti dáàdì wa nù bàbá kan wá ń pín ìtànjọ́ kan ó náà bàbá yín ò gbére o igi kan wà wájú tàwa ẹ̀yin lè má gbọ́njú bá oníjọ́ kan wọ́n nàjú onídàá kọ́lé náà ó náà wá ní ọmọkùnrin kan ojoojúmọ́ yóò máa léèyàn kọjá yóò máa lu gbogbo èèyàn àwa ní ẹ̀wà Yunusa ìwọ sì gbọ̀n náà ọmọ bolè tí ń dà yín láàmú ẹ̀ ọ̀ lè mú ni. àwọn ní bàbá ẹ̀rù yín náà ní ń bà mí àdé ọ̀sì. ló bá dé gàgà yìí ṣe máa dé. àwọn bàbá wa ń jọ náà sì ní ojú kan náà ti máa nájú àwọn kú tẹ́ni Ọlọ́run bá kẹ́ wọn. Àmín. ẹ̀yin tẹ́ kọ́ olóòjẹ́ lè máa nájú níta. Àmín. kí ló tẹ̀lé náà rìn apàdé ńlẹ̀ lẹ́sẹ̀ mọ́sálásí náà ní ẹ ti máa nájú. ló bá tún débi sẹ́fẹ̀ ní ọ̀nà nù wá. ìkànnà bàbá wa ìní dákọ̀ ẹ̀ ìkànnà bàbá wa a ti mọ̀ ló bá ní ọ̀yà àwẹ̀ nta wí ọ̀yà ló bá ní àní ẹ̀fíẹ́lẹ̀ wọ́n ti bí dáadáa pé sọ̀ọ́ lè mú. aláàjì yìí ló sọ pé ẹrú sí ni wọ́n sì gbọ̀lẹ̀ káàtó Ọlọ́run èèyàn gbẹgbọràn. ó kú oníjẹ nìkan kí n tó rí bá ọbẹ̀rẹ̀ ọ̀rì. sẹ́ẹ̀rí àwọn bá sì ti jókòó. àyà tọ́lọ̀ ń ké fún àyè àyà ẹ̀tú ọmọ àlè lẹ̀ ẹ̀tú ọmọ ọkọ lẹ̀ sọmọ àlè. kó rẹ ọmọ àlè. aláàjì wa yìí ló sọ pé lórí bó ṣe fọ́nù ìmọ̀-ẹ̀yìn wọn ló di mẹ́ni tó gbé wọ́ọ̀. ó wá dórí méje àwọn ni sọ́jà bọ́ ọjà mọ́ ó kàn hàn ni àwọn ni tó aṣọ lẹ́ni ó kápá rẹ̀ ẹ̀yin wálé ní wèrè lágbóolé ẹ̀fọ́ méjèèjì gbẹ́bọ fún yóò kó yín lẹ́rú ni ẹni wọn ó ké látò ké lọ́sì. kọlọba sàlékùn kẹ bàbá kéwú. àwọn náà tẹ́ orí ẹ̀ wò rí náà kí wọ́n bá ká amáléjọ́ náà à ń ṣe kùbúrá lọ́wọ́ ni ẹ bá dé ẹ bá náà kó tọ́ gidi gan ẹ bá dé à ń sì ṣe bẹ́ẹ̀ níbi wọn nílé tari ó yá ẹ ń dé sí yẹn Kàbírù èjì ló kọ́ dìde ló bá di gbọ́n ó ní búlọ́ọ̀kù lórí ẹ ní búlọ́ọ̀kù kọ́ ìṣẹ́ ló gbá ọ ìṣẹ́ gbogbo wa la rí pé ẹsẹ̀ ọwọ́ pákó. wọ́n tó jẹ́ ńlá bẹ̀ olùmọ̀sí kèfèrí mọ́ akàtàkìrì ọmọ ń bẹ lọ́wọ́ ọmọ burúkú tí òde jádùúgbò gbádùn àsìkò wá sí ni wọ́n máa fagbó ẹ lọ́wọ́ àwọn agbọmọlù ẹ tú ẹ lẹ̀ sí ẹ bẹ́ẹ̀ bá ti mú mẹ́rin tí ń lọ sínú níbi tí ò bá mú ẹ̀rú ó bọ̀ yókù ẹ yọ ọkàn ṣòkòtò ẹ pẹ̀lú ìfọ́tí dábì lóhùn. Ọlọ́run fúnra rẹ̀ wá promise yẹn mùsùlùmí Ọlọ́run adúpẹ́ o. Alhamdulillah. ó ní ẹ lọ bá ẹjà ìjìyà wọn bí àìdí ikùn ọwọ́ yín ló wà. mo ti fìjìyà wọn sí yín lọ́wọ́. àfàìlẹ kọlù wọn bí a tóbi tẹ́lẹ̀ wọn fúyẹ́. Allahu Akbar. ẹ bá ẹjà. kílẹ̀ ń bẹ̀rù wọn fún wọn ò jẹ́ gbádùn wọn ò jẹ́ lọ mọ́sálásí wọn ò jẹ́ sinmi ẹ bá ẹjà. ẹ dìgbò lù wọn. kọlù. kó a má bọ̀ wọn. wàyí khuzihim. Ọlọ́run ti wá sáré nǹkan òfin ẹsẹ̀ sí. kìsì yòónù. ìfinisẹ̀sìn Ọlọ́run ní gbogbo kèfèrí wọn ó sì ẹ̀sìn. ṣùgbọ́n mi ò ní sọ̀kalẹ̀ wá fi ẹsẹ̀ sí mo ti rán yín sí ẹ ẹ̀yin ẹ kọlù wọn kí wọ́n ó sì ẹ̀sìn. kó a má bọ̀ wọn. létí. àwọn olùmọ̀tẹ́ ó mọ̀ wọn ara ẹ̀ ní. ọkú mọ̀ wọn ara ẹ̀ ní. ẹnu ọwọ́ tó yọ ọ́nú àwọ̀ ẹ̀ nìkan ni ò yé mi. Ọlọ́run fi ẹsẹ̀ sí mo fẹ́ kẹ́ máa gbọ́ gbogbo ẹ̀yin agbẹ́rùgbọ́n rí Ọlọ́run ti promise yín lẹ́sìn. bẹ́ẹ̀ni àdéhùn bẹ́ẹ̀ lẹ̀ fún yín. àdéhùn wà lẹ̀ ẹnìkan ò ní lọ sí ọ̀nà tí ò bá mo ti ń takò Ọlọ́run tí bá ń yẹ lọ́wọ́ kó lè bá àbájẹ́ fún ni. Allahu Akbar. yóò ṣe ẹ̀sìn.
وينصركم عليهم. Ọlọ́run tẹ́ báyìí lè kọjú sí yẹn. Ọlọ́run ó ràn yín ṣe lórí wọn. Ẹ̀yin lẹ́wọ̀n òkè wọn lágbára lọ bọ́n àránṣẹ́ Ọlọ́run ti ń bẹ fún yín lórí wọn. Allahu Akbar. Wọn ò sí kò sí ní tí wọ́n lè fẹ́ dánwò. Kò sí tí wọ́n lè dánwò. Wọ́n ṣẹ̀sìn. Wọ́n ṣẹ̀sìn. Ẹ̀yin ẹni bí ẹ̀sìn ẹ̀sìn. Ẹ̀yin ẹni bí ẹ̀sìn. Ọlọ́run ló sọ. Wọ́n náà gbé Kùránì bí ọwọ́ àkọ́ máa kà á. Kọ́rí àyà ibi tó ti ṣẹ̀sìn. Kọ́bọ̀jú ààrẹ rí. ويشفي صدور قوم مؤمنين. ويشفي صدور قوم مؤمنين. jẹ́mọ́ ẹ̀ ní náà. àwọn ọjọ́ mùmíní tí wọ́n ń bàjẹ́ tẹ́lẹ̀. ẹ gbọ́ Ọlọ́run tó wá promise wọn. Ọlọ́run bá wọn ṣàdé. ó ní wayashfi. ẹ gbọ́ wọ́n ti ń bẹ lọ́kàn mùmíní. yashfi sudura qaumi mu'minin. ọkàn wọn tó ti gbọgbẹ́ pé sáà wà lọ́lọ́ ni. tí wọ́n á lé akábà yashfi sudurahum. Ọlọ́run ń wá ṣèwòsàn ọkàn wọn. Gbogbo wàhálà tó wà mẹ́ ń kó kúò. Ẹrù tó wà lọ́kàn wọn ò ní sinmi máa ra wọn fúyẹ́. Ìjọ mùmíní ọkàn wọn ò ní gbà rẹ̀ mọ́. Torí pé kí ni wọ́n ti rí àrànṣe ọkàn wọn balẹ̀ pé àṣekébèrè ò jẹun pa. ويذهب غيظ قلوبهم. Ìbínú tí ń bẹ lọ́kàn wọn tẹ́lẹ̀ Ọlọ́run sì mú kúò ń bẹ̀. Ẹni bínú kíni. Sìbò ń lo ránṣẹ́. Wọ́n tún sì wá ń jẹ àyà lójú rẹ̀. Àbí tí sì ń wá aràn. Wọ́n sì ń wá aràn. Ìyẹn kú lẹ́mìí wọn ọkàn wọn balẹ̀. Ọlọ́run fi alọ́kàn balẹ̀. Àmín. Bẹ́ẹ̀ bá mọ iyì ìfọ̀kànbalẹ̀ ẹ̀ sì àmín. Àmín. Chief of staff ẹni tí o bá dààmú orí kò lè mọ iyì ìfọ̀kànbalẹ̀. lè mọ iyì ìfọ̀kànbalẹ̀. Bẹ́ẹ̀ sẹ́ wo mi tí mo jókòó àdúrà tí mo ṣe fún yànjú láyé ni tó a ti pè mí wá ní ọ̀ ní dààmú. Mo dààmú rí o. Ẹ̀tọ́ Ọlọ́run bá ní kó dààmú rí yóò mọ̀ pé ìfọ̀kànbalẹ̀ kódà kọ́ mọ̀ ron jẹjẹ kọ́ mọ̀ jẹ fọ́n kankan yẹn rìn ó yá ju owó lọ pẹ̀lú làásìgbò. Ẹni máa mọ̀ tí ń sọ yìí ẹ lọ bí ẹ tó wà nípò ìjọba àwọn tẹ́ ti sí fáìlì kankan wá sọ tẹnu wọn nísìn wọ́n ti ń yàgbẹ́. Ìlú tàn kí ní báyìí lè ta fúláàgì wọn sí báyìí àwọn olówó sì máa sá lọ pé adé àfẹ́ kàn sí i ẹ ló ìwé rẹ ti lórí tébù wa rìpọ́tù ara ẹ lọ́la yóò kọ́kọ́ dákú náà pé mo dáràn ọmọ tí wọ́n bí mi ò dókítọ̀ gómìnà abẹ́rẹ́ kú kí n máa lọ. Bàbá bọ́mọ rẹ wọṣọ pupa yóò họ ni. Yóò họ ni toró ti náà aláṣọ ọgbà pé ń bọ̀. Bàbá ìfọ̀kànbalẹ̀ ní ẹbí rí fa. Àwọn ńlọ́wọ́ tó ní sìn wọ́n lé ná mọ́. Ọ̀rọ̀ wọn kọjá kí wọ́n rákàtì wọn kò ti sára. Wọ́n kẹ́ pé ní ẹ̀ló àrọ́wọ́ rẹ̀ mo lọ ti rí 150 million ní ìsìn máa bọ̀ ní ìsìn ó tán 150 million wọ́n fi bẹ̀rẹ̀ ihò roboto nù. Gbọ́n wà ní àti ẹ̀gbọ́pọ̀ kọ́lé sí Ghana irú àbódòdó lẹ́gbẹ̀ẹ́ prepare hall. Sọ ti rí fọ́tò rẹ̀ ní a sì dé South Africa létí omi báyìí arílẹ̀ kan tí wọ́n kùn lá àwọ̀ eérú. Ṣé wọ́n lọ ní àbíwọ̀kọ́ wọ́n fẹ́ withdraw freedom ẹ̀nu o tó ọbẹ̀ ní sinmi pé ẹ̀ nílè lọ ilé lónìí. À ń ṣèwádìí lọ́wọ́. A fẹ́ ṣèwádìí ẹ pé dókítà yẹn kó wá fúnpá fún yín àgbàláyè kó fúnpá àmọ́ pé kú ò níbi kò sí tó lè ṣe. Ok wá ń bí n tiẹ̀ ẹ gba fóònù ẹ̀ kí ló dé tẹ́ ẹ wọ ṣùù níwájú wa ẹ gba bàtà rẹ̀ ẹ sí fìlà òru òmù yín lórí wọn ò ní fagídí sọ ọ́ yẹsà ṣe lè sí fìlà yín yẹsà ṣe aago yín ń dún jù wọ́n ń ba tolu ẹ jẹ́ bọ̀ díẹ̀díẹ̀ nù. Allahu Akbar. Àwọn tí ò tiẹ̀ tún ọ náà ọlọ́pàá àgbègbè wa yìí. Àwọn ọlọ́pàá àgbègbè wa yìí. Tọ́ bá mú yàn nílé. Brother no problem just kankan gbọ́rọ̀ lẹ́nu yín lásán ni. Jẹ́ ọ̀rọ̀ akílódé kílẹ̀ ń bẹ̀rù ọ̀rẹ́ yín la jẹ́ náà. Sọ́tọ̀ bá ẹgbẹ́sẹ̀ lé kinní wọn. Move!
wọ́n kàn fa ọ sókè báyìí náà àṣìbá lèèyàn fúyẹ́ ọlọ́pàá mọ̀ yẹn gbé ní bàrà àdíjọ lè lọ ọ̀rọ̀ fà á bá ọkàn fẹnu gólẹ̀ lẹ́ni wọ́n wá pe obìnrin kan irú obìnrin tó ń fún lóúnjẹ ńlé àmà embarrass yín o ń bá bọ̀ nù ẹ̀dùn ẹ̀rọ kìlẹ̀ jòkó fún obìnrin fa tí ń dáná sàrí fún ọ Daniel Joko ẹ yọ kó sokoto yín kílẹ̀ jẹ́ yó gbọ́dọ̀ rò pé ẹ wà ẹ̀yin tẹ́ gọ̀ ẹ́ wọ́n lẹ́ ń jà lágbo lé yín ẹ sọ àdì wèrè bí yẹn tó bí yín ni wọ́n bá tolú ẹ jẹ́ bọ̀ díẹ̀ nù. ويذهب غيظ قلوبهم ويذهب غيظ قلوبهم. wọ́n ní bẹ̀rù ọlọ́pàá kódà kó ṣe fámìlì rẹ̀. kódà kó ṣe mọ̀lẹ́bí rẹ̀. ẹ park iná yín ṣẹ́jú wọn ìbẹ̀rẹ̀ èyí ti táyà rẹ̀ tó sán báyìí. Èrè gíláàsì kẹ́ tó kún lé jọ. Yọ̀ǹkì police. Ọ̀n sáré rẹ̀ sọ o. Ok ẹ bọ́lẹ̀ náà. Wọ́n sì yọ kọ́kọ́rọ́ mọ́tò. Àbá àti máa yọ kọ́kọ́rọ́ ọ̀kadà wọn ò tiẹ̀ bẹ̀rù ọlọ́pàá àníjà. Ẹ̀ ń sọ ọlọ́pàá. Ẹ wá rẹ̀ tó léwu lórí. Wọ́n ń sí ọ̀kadà. Sẹ́yìn bẹ́ẹ̀ lọ́n kọjá alẹ́ tí ó rí báwọn. Allahu akbar. Ìtàn á ń dán láwọn. Ẹ dákun ẹ sì bẹ̀rù sọ wọ̀jú aṣọ tí ẹ ràn lọ lẹ́yìn aṣọ mi tún bẹ tọ́lọ̀ tún lè rán fún ọ. dàmí lóhùn. ويذهب غيظ قلوبهم. ẹ wá mú àgbàlagbà wọ́n ń pè ìsínú tún ẹ dákun ẹ jí mọ́ lọ́lẹ́ no bàbá no jọjọ. ẹ dákun ẹ jẹ́ ń lọ sínú. à ń kéde fún yín. àwọn uniform kò ní kéèyàn mọ̀ ọjọ́ orí. àkẹ́bẹ́ tẹ̀ gbọ́dọ̀ dá sí yẹn níbi tí a dàgbà dé tí bá ti sólè. bàbá ẹ lọ sínú. báyìí ni ẹ má ṣe báyìí má. ó wá ní ẹ dákun tí ìsanwó rẹ tán kéèyàn ò lé ní 60 kó máa sọ̀kadà lẹ́kùn ayé mú lọ́wọ́ ni. Allahu akbar. ó yẹ kó tí máa jèrè ọmọ kádàrá ni ó takò. ويذهب غيظ قلوبهم. Ọlọ́run mú kúrò yóò mú lọ fún wọn غيظ قلوبهم. gbogbo ohun tó lè rọ́kàn wọn ti ń jẹ́ bínú Ọlọ́run mú kúrò tí ẹ bá ti ní victory kò sí bínú mọ́ náà nù kò sí gìrìgìrì mọ́ náà kọ́ ni. bàbá Ádámù. Allahu akbar. tí bàbá tòní yìí kábíyèsí ọlọ́fà tòní níjọ́ tí wọ́n ń sí ilé wọn àwọn wojú kábíyèsí ìtànà bàbá Ọlánìpẹ̀kun kábíyèsí wa ní bàbá inú yín ò dùn fa ẹ dákun ẹ ṣe dáadáa àsọpàùn àsẹni tí ó gbà náà nù. Allahu akbar. rìlé ni wọ́n ń gbégi fún yẹn ni kò sẹ́ni tí ò ní gbégi kalẹ̀. àwọn apèmẹ́pẹ́ bàbá ìmọ̀ ojú kábíyèsí ò rẹ́rìn kí ni ń ṣe wọ́n gan bàbá lọ́fà fẹ́ dàrú ni bó o ní sí rẹ́rìn àbọ̀wò ní kí n jẹ́ fún ẹ̀ tó bí mi rọ́ lójú ẹni tí ó jà ọ wàláì bóyá sojú mi mo sọ kábíyèsí wa ni kí ni báyìí nínú jẹ́ ní ọ̀fà ẹ sọ fún mi àwọn ò sọ dídùnú wọ́n sọ dídùnú ẹ mọ sàsọlọfà yìí tànà ti súre fún òdodo lẹgbọn òní sọjú bá ń lọ níjọ́ náà lọ ohun tó jẹ́ bànújẹ́ ọ̀fà kábíyèsí kẹ gòkè ni fíìm ó sì mú kó lójú ẹsẹ̀. Allahu akbar. ntẹ báwọn ẹ má sọ. wọ́n dá sí o. àmùjẹ tí wọ́n bá tu oríire sí ayé ìyẹ ń tọ. ẹ tẹ bá ní tí ayé ìyẹ wọ́n tu nǹkan sí lámùjẹ ni. ẹ wà ní tí ìmáàmù pọ̀ èmi ò da ìmáàmù tó lọ n tí ẹ̀rọ ní ẹ kó mọ̀ kàn mí ilé wo sáni tẹ́lẹ̀ mi nílẹ̀ mi ogun tí ó sì lé wa kó ṣe mí mo fẹ́ mímí rúbọ ọlọ́ni rárá ọ̀ ní kú oríire bẹ́ẹ̀ lọ́ọ́ sí. Allahu akbar. ẹ̀yin tòní tẹ jábúrò mi ọ̀rọ̀ nu ẹ má sáré ààyè àlùbáríkà rẹ ní ẹ sáré.
ẹ sì rágbàdì ẹ má jẹrun jẹ kókó nù rẹ torí tá a bá jẹ kù fún yín lẹ jẹ tá a bá lọ tán tẹ bá ẹjọgbà wo ya màkàní ànàmọ́ ẹ bá nù ọgbà mọ́nù ntẹ bá rí ẹ mọ́ bó o lọ wí jèrè. ويتوب الله على من يشاء. bó o lọ wí. ويتوب الله على من يشاء. àwọn táwọn sọ ti gbogbo èèyàn láàrin ilé sọtí abẹ́yìn kẹ́ ẹ lọ́rọ̀ ni wọ́n mú lọ fún àlàwà débẹ̀ àwọn náà mú lọ́rùn ìgbà tó náà ń bá kọ́ àmọ́ pé ẹjẹ́ àgbẹ̀ lẹ́sẹ̀ ká lè rí bẹ́ẹ̀ dé àga tó wọ́ lọ́ọ́ jòkó lé lórí ìdí ìrè ó kàn jẹ̀mọ́lẹ̀ ni tọrọ ti kàn só má ga ẹnu kídìrì ó máa ṣẹ̀jẹ̀ ni mo sọ ti ilé wa nù gbogbo ẹ̀yin ọmọ látẹ̀fẹ́ bójú ọlá jẹ́ ẹ̀ ní bọ́lá ńlẹ̀ mọ́ ọlá kásẹ̀ ńlẹ̀ mọ́ jẹ́ sẹ pé ọlá nẹsẹ̀ ń bẹ ní Ìbàdàn tó ti nẹsẹ̀ fún àkàn ẹ̀yin ẹmú rẹ sórí ibú ọlá kásẹ̀ ńlẹ̀ mọ́ jẹ́. Allahu Akbar. ويتوب الله على من يشاء. kọ́lọ̀ lè bá àforíjì ẹni tó bá fẹ́ because àkànbẹ tọ́lọ̀ ń foríjì. àkànbẹ tọ́lọ̀ ọba foríjì. nígbà tí wọ́n jagun tán bí àwọn bí yẹnìkan àbí Sufyan òun wà nínú wọn. òun bẹ nínú wọn. ẹ gbọ́ Akramatu wà nínú wọn gbọ́n Abu Jahal ó wà nínú wọn. ó ń bẹ nínú wọn. Ọlọ́run lẹ́yìn wọn mo fẹ́ yín bẹ́ẹ̀ ti saburú tó àṣẹ pé ìgbà fún ànábì mo forí jìn. mo forí jìn yín. àlámọ́ yàṣà ọba ṣe tunu nínú àwọn ará Mẹ́kà náà rà forí jìn gbogbo nǹkan ni wọ́n wọ náà. gbogbo nǹkan ni wọ́n wọ náà. Wallahu alimun hakim. dájúdájú Ọlọ́run. dájúdájú Ọlọ́run. ọba onímọ̀ ni ẹni Allahu Akbar. Allahu Akbar. ọba ọ̀jọ̀gbọ́n sì ni. ọba ọ̀jọ̀gbọ́n sì ni. program táwa jòkó tì. ètò yìí. bàbá tó wà ń bẹ̀ lónìí. bàbá tó ń bẹ̀ lónìí. ẹni kábíyèsí. kábíyèsí o. wọ́n wà ní tí wọ́n ń jẹ́jọ́ náà tó rà gbọ́dọ̀ pé wọ́n wà lọ́mọ. ẹni bá ti ju ọlọmọ pìtàn rẹ̀ ó jìyà. Ọlọ́run sì ti ní kí wọ́n máa fẹ́ mi ti pẹ́ ẹ má wádìí èyí o. bẹ́ẹ̀ni wọ́n tọ́ bọ̀. wọ́n tọ́ bọ̀ ọfẹ́ tọ́ bọ̀ lábẹ́lábẹ́ nu. fílẹ̀ bọ̀ sí bá a. bàbá wa wá níjọ́ náà wá ní imam wá àṣìtẹ̀ máa ń ṣe o mo fẹ́ kí wọ́n máa gbé wọ́n máa wèmí náà káàkiri ayé wọ́n mú lè balógun ẹ̀ nípa rẹ̀. àmín. bàbá bá mú ní a bá sanwó jọ́nà sí NTA. àsanwó jọ́nà. NTA. Allahu Akbar. Allahu Akbar. wọ́n mú lè balógun nù. Jòkó ń bí ni. tó ṣe rí báwọn. wọ́n ní bàbá àwọn ará wọn ṣe balógun. ẹ̀kọ́ kan náà lẹ́tún rí kólúkálùkù mọ ehe tiẹ̀. bàbá sanwó níjọ́ náà lọ́hùn. sanwó náà níjọ́ náà lọ́hùn. tẹ́ ẹ bá lọ wò dáadáa wá sí alẹ́ mi ní kọ́kọ́ máa gbé. kódà ìmí mọ̀ sínú mọ́ṣáláṣí mi nílé kéwù. wọ́n sì play rẹ̀. mo wá ní kò ní rí bá ń gbé láàfin. bàbá ní ṣé n tó wù ọ́ nù. mo ló wù mí torí pé gbogbo ọ̀fà ló yẹ kó máa jèrè rẹ̀. bàbá dọ́dà mo sọ di bá náà. ibi ó ti pilẹ̀ nu. ibi tó ti pilẹ̀ nu. àṣà náà là ń gbé bó àbá. Allahu Akbar. bẹ́ẹ̀ tí wàá sanwó rẹ̀ tó tẹ́ ń san. bàbá ti ń sanwó kínní ní sì ti pé 17 years báyìí o. ọdún 17 gbàrà tí mo joyè náà ni. ẹ̀ẹ̀kan ni ẹ wá rí. ẹ̀ẹ̀kan náà wá rí. mo fẹ́ kẹ́yìn ọmọ àwọn. njọ́ tí wọ́n bá a ṣe jòkó náà ni àwọn jàlábíà funfun báyìí. ẹ sọ fún mi. àṣàlẹ̀ tí ń náwó sì di nǹkan àṣọ̀náwó padà yá níbẹ̀. Allahu Akbar. èyí ló tá à ń bẹ̀ kẹ́sì nǹkan tẹ́lẹ̀ ní wúlò bólẹ̀ mọ́tọ́ ọmọ yín ó yà sí. wọ́n ní ẹtún gbogbo títí àdúgbò yín ṣe ní kó kàn án ìgòfẹ́ gún mọ́tò yín náà ń bẹ̀. gbàlẹ́mọ̀ pé lẹ́sẹ̀ wúlò jù yín lọ yóò kàn kọjá àti alájí ẹ̀ ńlẹ́ o. tani ọba yẹn tuta ya bẹ̀rẹ̀ ọtún nǹkan rẹ kọ́ mọ́ lè jẹ sàárè.
am hasibtum. ibi tá a bọ́rọ̀ dé lánàá. ibi tá a bọ́rọ̀ dé lánàá. ta'amun. ta'amun. ẹ tún jòkójòkó. kiswatun wa kadha sharabun. ẹ̀yin ọkọ ìyàwó tó bá ìnàró lónìí kélé gbé ọ. wa infaqun alayhim thumma rifqu. rifqu ládé. bàbá bọ́lẹ̀ yá yìí ká ṣe ẹ̀dẹ̀ pẹ̀lú obìnrin ká soft. ká rọ̀ fún wọn. jẹ̀mọ́ ò gbọ́. ká rọ̀ fún obìnrin. ẹ̀yin tẹ́ kàwé díìkù ṣébà náà ni torí ẹ̀yin kan kàwé díìkù gbogbo ní bá sọ léèbó àfi káyọ̀ bá rò kẹ́gẹ́ àwọn òsì kéwèé wọ́n mú ní sí. àmọ́ kéèyàn ó rọ̀ bàbá wa látàdá bàbá wa fàájì. mo tí mo fẹ́ sọ yìí ẹ̀yin ńláńlá ló bá wí àtàwa tí wọ́n ń wò ẹni kíni dáhùn. Ànábì ń jọ́ kan. sallallahu alayhi wa sallam. ó kí Àìṣà. Àìṣà ò wá dá lóhùn ẹ̀kọ́ tó sí mi. tí Àìṣà bá ń bínú kì í dákọ̀ Muhammad. ó lóun ní fẹ́ dákọ̀ Ànábì. Ànábì kí ó kàn máa ju ni ìran obìnrin máa ju ìwọ ọkùnrin náà má kásá ojú mi mọ́. fílẹ̀ fóbìnrin. máa mọ ẹ padà ẹ̀sìn lọ ń ṣe. ọ̀ntẹ́ bọ́ọ̀nù. atọ́gbẹ́gbẹ́ rà tó mo ti rí. Ànábì wá gbé òkúta. Ànábì gbé òkúta. ẹni tó bá ní kò rí bẹ́ẹ̀ àwọn àfa àti ẹnkẹrọ kàn lọ tútírà. wọ́n lọ nìkan ta ko pé Ànábì ò de òkúta mọ́kùn bó ló ti ké. tiẹ̀. kókó tíra wá bì. bó ló ti ké. ìsọkúsọ. Ànábì gbókúta lọ bí irú bẹ́ẹ̀ yẹn. ó wá sọ fún Àìṣà pé ọkàn ń bínú ni wọ́n tó lè sáré tó ọjọ́ ọmọdé ọwúwo ńlẹ̀ jù mí lọ oníkìlẹ̀ míì ó láwọn ẹni tí ó kọ́ débi òkúta ní ìmí rẹ̀ òjíṣẹ́ ńlá ní ẹ bá ń sáré ó wá jẹ́ kí Àìṣà jà ó wá fà kí ni ń bí ọ nínú ọ dojú tì mí ayé mọ̀ pé mo gba tiẹ̀ bọ́ọ̀ ti ń ṣe ìwọ̀n fi mi ṣe yẹ̀yẹ́ eré lẹ́rù pé ń sá lọ ọ̀rọ̀ ní ń bá a sọ ọ̀rọ̀ ní ń ṣe kí ni ní ń bá a sọ títí ń fi sáì bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ sì bínú wọlé lójú àlejò ló bá pò sí ara Kaduna tí ò rí ọ rí. wọ́n rò pé bọ́ọ̀sì rí nù bọ́ọ̀sì ṣe wèrè ìwọ tó dá ọdẹ mi mo bí ọnú jí ó bá tiẹ̀ lọ́kọ́ tó fi mí ṣẹ̀sín sẹ́yìn pé kò ní lè ṣe wèrè mọ́ nù. bẹ́ẹ̀ni ẹ̀yin náà lè mọ bíyan nù. ẹ̀yin náà lè mọ. bàbá àbàjì òun náà ti níyàwó ẹ̀yin náà lè mọ bíyan nù. ó dáadáa kun ìwọ lolówó orí mi sọtẹ èmi lọkọ rẹ. ṣe bọ́ túnú. ẹlẹ́ẹ̀kejì. Àìṣà ń bínú. ìyàwó Ànábì. sallallahu alaihi wasallam. sẹ́ǹkọ́ ọmọdé ni. Ànábì fẹ́ lọ́mọ ọdún 9 ó dé tiẹ̀ fọmọ ọdún 3 ó wọlé lọ́mọ ọdún 12. ó dé tiẹ̀ lọ́dún 3. àbí bẹ́ẹ̀ kọ́ ni ọdún 12 náà nà. ṣé bẹ́ẹ̀ kọ́ ni ó wà lọ́mọ 18 l'Ànábì kú. La ilaha illallah. kò gbádùn ayé rárá. njọ́tà lóbi tí wàá kú ọkùnrin ò rí ara rẹ tó fi lọ bọ́lọ̀. La ilaha illallah. lọ́lọ́ fi ní àfikún wà ní Jánnà kò gbádùn ayé. kí wọ́n á fẹ́ lò. nígbà jọ jòkó báyìí Ànábì bá sọ̀rọ̀ kan ló bá nàró mà Ànábì ẹ sọ̀rọ̀ ayé mi ṣe ń sọ. sọ̀rọ̀ ayé o. bàbá rẹ bá fẹ́ gbà ní ojú bàbá rẹ Abubakar Ànábì kan ṣe báyìí ọ̀ ṣe kí ni ẹ máa wo ìfẹ́ tó tó ìfẹ́ ọgbà yẹn wò mí lójú ń kú tí Ọlọ́run kò kàn ẹ́ nà ọ́ olódò jáde lèmi nísìn Abubakar bá jáde tẹ̀lé mi Ànábì wà lọ bá wọn náà máa gbọ́ràn ṣé kí bàbá rẹ ó lè máa nà ọ́ yóò nà mí mọ́ ọ̀la lójú mi ọ̀rẹ́ tí mo ṣe báyìí mo fẹ́ ka ẹ̀sẹ̀ fún un wá ní
ẹ má ma bínú ọmọdé ní í ṣe mí ìgbà ló wá kúnlẹ̀ wọn yóò fi aṣọ wọn yóò fi dá aṣọ padà obìnrin ń sọ lọ́wọ́ ìwọ náà ń sọ yóò bu ẹ̀mí rẹ̀ fẹ́ bọ́ àní olùsí ẹ̀ nàìjíríà nàìjíríà abara síso bí ilá àgbákò ẹ̀yin ará àdúgbò ọmọ yín ò ní sílé yà ó sì ò bá tolú ẹ jẹun. ṣé mo tún lè sọ̀kan fún yín. ara ọkọ rẹ náà ti ń balẹ̀ ń wá ń wò bíi mùsù tó gbààwẹ̀. bàbá àfàjì wọn tí ní sọ yín o ẹni kíni yóò dà fún yín alátẹ̀dá tí mo lè sọ. ànábì fẹ́ jáde. sẹ́yìn ìyá wa ń gbọ́ rífkù náà ní tú o kéèyàn ó ṣe ẹ̀dẹ̀ fóbi. Àìṣà fẹ́ wọlé ó kàn fi àyà gbaláyà ni. Àìṣà sì ní fẹ́ rí tàyìnì ẹ̀rọ wo tíra dáadáa. Àìṣà fúyẹ́ púpọ̀ ó fẹ́ èèyàn fẹ́lẹ́fẹ́lẹ́ ni èèyàn lẹ́jẹ́lẹ́jẹ́ ni ó lẹ̀ ó fáyín gan àmọ́ kò sára ló bá jàn dímọ́lẹ̀ ló bá bú ẹkún ó sì taari mi ṣubú ànábì ní mọ̀ọ́mọ̀ ọgbẹ́ mi ṣubú mọ̀ọ́mọ̀ alọ́ ọgbẹ́ mi ṣubú. ànábì wá rí i pé nǹkan ti fẹ́ dé ó wá dọwọ́ délẹ̀ báyìí ó ní gùnmí lẹ́yìn wọ́n ń gbé yípo nù yàrá sódà báyìí ó ní kò tí ì dáa. ó tún gbé lọ wá wọ́n ń gbé yípo sẹ́yìn pé tẹ́ ẹ bá sì ń bóbìnrin ṣeré kódà bọ́ ń jìyà ọmọ rẹ̀ ní náà ni torí tí wọn náà fẹ́ ṣe lọ́ ń ṣeun ẹ̀jọ́ bò lè yóò ṣe gbóbìn sẹ́yìn tó ní lẹ́ǹdì díẹ̀ kì í ẹ̀sùn ṣe dáadáa jọ ara àgbádùn náà ni. mo ń sọ yìí kẹ́ni bá a sọ kalẹ̀ bá a ṣe wà yìí orí olúkálùkù kẹlẹ̀bọ̀ ọlọ́run ló mọ tó ti sísìn agbárí rẹ̀ bẹ́gbẹ́ rẹ bá kàn ní kò yóò yarọ ni obì mọ̀nà tó lè gba lùyàn tó sì ní sunkún yóò máa fọ ní orí báyìí alákànmú ọ máa jó ìyá díẹ̀ ní ìjòkú gbẹ yóò tó wà ní ṣé kò dùn yín ó mọ̀ kó dùn ọ́ torí ìkó ló fún ọ ìkó tó ní pleasure. mo ń sọ yìí rífkùnù ẹ kọjú síbí ẹ lọ kọ́ bí ẹ ṣe máa ń ṣe ẹ̀dẹ̀ pẹ̀lú obìnrin. àsìkò tóbìnrin máa ń bínú ṣẹ̀rí alẹ́ gbọ́dọ̀ bá bínú ìgbà náà kódà kò rí ọ bá àdésánmọ̀ kò rí ọ. tóbìnrin máa ń bínú ọ̀jẹ̀ ń pa anígbàdé ńkọ́ mọ̀kádàmù díẹ̀ gbàdé ńkọ́ ìmámù díẹ̀ àfáà náà èmi láàrin rí ṣé Muhammad ni ọ́ ni. sáfà àti ẹlẹ́yin sùkù lọ́nà fara àdúgbò sùkù ọ̀fẹ́ tẹnu sẹ́yìn lẹ́kọ̀ọ́ sáfà àdàbí wọn lọ́kọ̀ àwàlìjẹ́ náà ńlẹ́ pírísípà díẹ̀ ọ̀sìn mọ̀wé náà wọn kàn lọ́ọ̀yà tí ò rojọ́ jàre rí ṣé lọ́ọ̀yà nìwọ̀ ẹ jẹ́ mẹ́gbẹ́jọ́ fún ọkọ rẹ ní báwo iye rẹ jẹun ẹ tẹ̀lé mi bóòlù ẹ wá ṣe yín o tóbi ní bá ti bínú ìwọ ya kíndọ́pà ọwọ aya akíndọ́pà ọ̀ní tọ́ba tẹ̀jú lọ fẹ́ni tó ṣàgbà ọ ti dáràn ó lè bu ẹkún lójijì kí ló dé ń mú mọ́ọ̀tì alátẹ̀dá kó máa yé gbogbo wa lọ́tù wa ni kí ló dé tó bá júro òun jẹ́ Captain Cook. jẹ́mọ́ ẹ̀ tẹ̀lé mi ìwọ náà sì bọ́ ságbàlá ọ ni mo fẹ́ lọ bọ́ ọ̀rá wá ọ sì wọ́n mọ̀ọ́kán fún lówó ọ̀kadà má gbé wọlé o mo dúró dé ọ mo sì gbé Captain Cook dé my dear mo ti lọ rà wá ẹ lọ rà fúnra yín tiẹ̀ ní mọ̀ sí mo jẹ́rìí rẹ̀ ọ̀ní sí bọ̀bọ̀ owó gímáyé rẹ̀ lọ. ìgbà náà yóò wá lakọ mọ́ lórí àyọ̀fẹ́ ọtí dùnnú náà jani mi
Bọ́lájí Bọ̀njẹ́. Yẹmi. Ẹ dákun torí Ọlọ́run láì tí ìsóbìn lọ́dọ̀ wa sẹ́nu wo máa dùn nísìn. Alhamdulillah. Ẹ má jẹ́lẹ̀ yín ó dàrú. Ẹ má jẹ́ ó dàrú. Èyí tẹ́ ẹ tọ́jú ajá tó bojú yín. Tẹ́ ẹ sin ajá tó ìmojú yín. Ẹ wá lè sin obìnrin kó fi mọ̀ yín. Àbí. Àkàn sin ajá. Àkàn sin mùsù. Àrà ti ń sin kìnìún. Àrà ti ń sin ejò. Tó sì mójú wọn. Ẹ wá sin obìnrin kó mojú yín ẹ̀yin lẹ̀ níwà. Ẹ̀yin lẹ̀ níwà. Ọmọ tó rán ìyàwó rẹ̀ kápẹ́lẹ́ rẹ̀ pa ló fẹ́ ìpalẹ̀ àgámọ́. Kọ́ra yìí ta. Ó yá ẹ máa lẹ́ra ẹ̀ka bíi mùsù. Ojoojúmọ́ lọ ẹ̀rá yìí ọmọ àròjú bẹ́ẹ̀ pé wọ́n nìkan ní Nàìjíríà ṣe nǹkan fún. No kò sọ̀rọ̀ lónìí o inú ń bí mi Nàìjíríà fẹ́ dàrú. Èmi ń tì é ńgbà tó tòrò gan sáyé rẹ̀ dà. Bàbá Nàìjíríà ó tó ti ń wakọ̀ lọ tí a wá bẹ̀rẹ̀ àrẹ́sò nídàájí ó wá lóun fẹ́ dúró láàrin títì òun ọmọ Nàìjíríà dáadáa wọ́n palẹ̀ rẹ̀ mọ́ lọ́nà àwọn tí wọ́n ń fọ́n gan sí àdúró rẹ̀ aláṣẹ gan sí àdúró rẹ̀ wọ́n ti payé rẹ̀ wọ́n kàn ń kọ́ ni kò dọ́kàn wọn. Àdúrà ló kù nísìn àtìtú ríf kù nísìn ẹ máa dé ká sí ẹ̀dẹ̀ fóbìnrin ká sí lẹ́vù obìnrin kò ní sí èrè pẹ̀lú rẹ mọ́. ní sí èrè. Ọlọ́run gbàdúrà wa.